àwọn èèyàn wá sọ wípé tó kí wọ́n nà pankẹ́rẹ́ ni àwọn gbé ìdájọ́ kíni lẹ̀ ìdájọ́ pankẹ́rẹ́. Ìmáàmù Málíkì nìkan ló sọ pé láà àwọn ò gba pankẹ́rẹ́ kí wọ́n pa onítọ̀hún ni. òun wá ní tẹ bá ní pankẹ́rẹ́ igbá kan àwo kan Ìmáàmù Málíkì nìkan láyé Haruna Rashid abẹ́ kàtàn débẹ̀ ni. ẹnu ẹgbẹ́ tó àwọn àfọ́ wọn jọ ní ìfẹ́ ẹnu kò kankan. òun nìkan ló wá sọ pé Haruna Rashid tẹ bá ní kankan lù wọ́n pankẹ́rẹ́ ni súnà ò lè rinlẹ̀ báyẹn. àlìwúmọ̀ yìí afẹ́ gbogbo wọn ṣègbé nìyẹn. ẹ̀rí tó fẹ́ mú wá nu o la ilaha illallah. ṣebí àwọn àfáà náà jẹ́ jókòó yìí tó yẹ kó prove ẹ̀ fún wọn pé tó ẹ̀rí rèé nínú Kùránì ẹ̀rí rèé. Ìmáàmù Málíkì ò rí àyà yẹn kò rí prove ládọ̀ àwọn àfáà yẹn nígbà tí pé à ń pè yín náà fún dialogue. àṣe part 1 àṣe part 2 àṣe part 3. pé ẹ̀rí dà nínú Kùránì Kẹ́rímù. kò síbẹ̀ náà lẹ́yìn àfihàn tí ó jáde náà. kò sí nínú Kùránì Kẹ́rímù pé ẹni bá bọ́ ànábì ẹ̀ pa kò sí. Ìmáàmù Málíkì nìkan àwọn àfáà Iraki ní gbogbo gbani wọ́n ní ẹni bá bú ànábì kí pìsì lè rè ní pé báyìí ní àfẹ́ ó dùn wọ́n ànábì wa ni àfẹ́ kéèyàn kan mọ yẹ̀yẹ́ aṣáájú wa lóòótọ́ gbogbo wa náà fẹ́ bẹ́ẹ̀ àmọ́ ìdájọ́ tó yẹ ká fún ni pé kí wọ́n nà ní pankẹ́rẹ́. Ìmáàmù Málíkì wa ni ó ní ìmáàmù òun ní ara tá a bá ti sọ pé kọ́nà pankẹ́rẹ́ ni pé súnà ò lè survive. Subhanallah. Súnà ò lè survive. mi gbọ́rú ẹ̀rí ṣé tó bá pààyàn yẹn yóò jẹ́ kí súnà máa lọ. wọ́n rẹ́ rí mú wá àwọn yẹn dájọ́ fàtiwá kíni kí wọ́n na onítọ̀hún pankẹ́rẹ́ òun dájọ́ pé irọ́ o kàn pa ni pé tó bá ká ni ó jẹ́ kí súnà lè máa tètè máa grow kí súnà tètè máa lọ. àbẹ́ ẹ̀gbọ́n tó sọ ni wọ́n ní pé òun ní àfi kí wọ́n pa ni o kódà bí ẹ bá bú àwọn sábẹ́ tiẹ̀ á lu àwọn èèyàn pankẹ́rẹ́ ni ẹ bá ti bá nàbì kápá ẹ bá bọ̀ sábẹ́ kálu pankẹ́rẹ́ so ìyẹn ló máa jẹ́ kí súnà wá ṣe kí ni o kó máa grow. tán bá ní ká gbé méjèèjì síwájú àwọn àfáà Iraki ní Kúfà ńgbà yẹn wọ́n sọ pé wọ́n dá ẹjọ́ níwájú Haruna Rashid pé kán nà pankẹ́rẹ́ àti wọ́n tó sọ pé kán ṣe kí ni o kí wọ́n pa èwo ló lọ́nu méjèèjì. kẹ́nìkan wá jáde ní sikwa ní gbogbo àwọn àfáà àpanu kọ̀ pé ìdájọ́ ṣẹ̀ríà Islam ni because kò lè dẹ́ ìdájọ́ ṣẹ̀ríà Islam náwọn àfáà gbà yẹn náà wọ́n mọ̀ sọ pé ṣé wọ́n wá rí wọ́n wá ignore ìdájọ́ ṣẹ̀ríà Islam tó bá pé ń bẹ́nu Islam lóòótọ́ tó bá pé ṣé wọ́n ka Kùránì ni wọ́n sọ pé ìdájọ́ pé kí wọ́n na pankẹ́rẹ́ ni wọ́n ṣe tí yẹ pé Ìmáàmù Málíkì nìkan ló sọ pé Islam ò ní grow báyẹn wúmọ̀ ò ní survive báyẹn àfi kí wọ́n ṣe kí ni o kí wọ́n pa onítọ̀hún. ẹni pé they say two different things entirely. Ìmáàmù Málíkì àkídà tí wọ́n ló gbé kalẹ̀ yẹn àwọn àáfàá ìrágìnà ìtàwọn náà gbọ́yé fàtiwá tiwọn so fàtiwá ọ̀nà méjì ni fàtiwá tiwọn nìyẹn tó mo sọ pé tó bóyá a máa pín sí méjì Nàìjíríà pàtàkì yọ nílẹ̀ Yorùbá fàtiwá títí àwa tá jẹ́ mùsùlùmí àwa tá jẹ́ mùsùlùmí kí l'Ọlọ́run wí kí l'Ànábì sọ tí yóò sì tako Kùránì ní àyà Kùránì láfi ṣe fàtiwá tiwa tá a bá wá rí ẹ̀rí kanú àyà Kùránì nínú ọ̀rọ̀ Ànábì tí yóò tako Kùránì ká wá fẹ́ mú ìdájọ́ kan kókè kí ìyà kìíní yìí jẹ wá àwa fẹ́ kí a ní nítorí pé ààrẹ rí ẹnu Kùránì àwa ní wàá gbẹ́mi pé àfikẹ́ ẹ̀pọ̀ nítọ̀hún láà àwọn olóbi pípa ti wà a lè gbé ìlànà míì kalẹ̀ tí ó jẹ́ kí píìsì rẹ́ni láàrin àwa àti àwọn tí wọ́n sọ̀sọ̀kúsọ sáà Ànábì wa kò jẹ́ mùsùlùmí ni o kò wọ́n jẹ́ mùsùlùmí ni o kí píìsì lè rè ìdájọ́ yẹn tán ṣe ní Iraq ńgbà pé tó kàn ṣe pankẹ́rẹ́ ṣé yẹn ló lóore ni àbí kí wọ́n pọ̀ nítàn so lọ́dọ̀ tiwa náà àgbẹ̀tò àpín méjì náà ni àwa tá a jẹ́ mùsùlùmí tá a fọ̀rọ̀ Kùránì ṣeré àárínú Kùránì ìgbẹ̀mí èyàn ṣiṣẹ́ kékeré kan tẹ́nì kó kàn jẹun yóò tó ní pé tó bí èmi ṣe ròó rè bí wọ́n ṣe ròó rè kódà ó tún tako tí Kùránì sọ ni bí yẹn bá pa èèyàn ní ẹ pa padà bí yẹn bá pa èèyàn ní ẹ pa padà onítọ̀hún ó pa èèyàn ahọ́n ló fi bá Ànábì tá a sì tún máa padà sínú Kùránì yẹn lálẹ́ yìí so àwọn ọmọ ẹ̀ṣẹ́ pé ibi táwa wà ní
mùsùlùmí ti wá leléyìí kí ẹ ló ń bá nàbí a lè mú ìjìyà míì wá ìjìyà míì tá a fẹ́ mú wá yẹn náà kò sínú Kùránì o ìṣì àdùlà náà fẹ́ ṣe o ìfùtáwù là náà fẹ́ ṣe o àmọ́ kò ní jẹ́ ìfùtáwù ẹgbẹ̀mí ẹ̀ kò ní jẹ́ ìta pé ẹgbẹ̀mí ẹ̀ ẹ̀mí kọ́ àfẹ́ ti ti gbẹ̀mí a lè sọ pé ó yá o ẹ̀nà pankẹ́rẹ́ a lè ní òkè ó yá o ẹ tì í sí inú ẹ̀wọ̀n bóyá tó bá tu bí ọjọ́ mélòó kan àbọ̀ ọdún mélòó kan kó kúrò mẹ́ o làákàyà ti wálẹ̀ yóò túbà kó wò dẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ìdájọ́ yẹn làwọn ò gbé kalẹ̀ bí sẹ̀rí àti wá ṣe fẹ́ lọ nìyẹn nílẹ̀ Yorùbá àmọ́ ń pa pé ká pààyàn just like bí àwọn bú tèmi àṣemúwá ẹni bá ṣe sí láàlú Umaru òpin tó ṣe sí láàlú ọtí o àwọn náà ṣe sí láàlú àwọn náà ní ká máa pa o so that's two different things entirely so láti sọ pé tó àfi kí gbogbo akájókòó round table àwa báyìí ẹ̀yin báyìí kíkó wá kẹ́rì ẹ̀ wá kí lè kẹ́rì ẹ̀ wá kíkó wá dé tètè mọ́ bí ti ń lọ simple as abc ti Islam wa peace ni Islam mú wá fún wa náà so láyé Haruna Rashid al-Imam al-Adil aṣáájú jẹ́ pé tó onídùúró dédé ni kán lọ kàtán rẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ pankẹ́rẹ́ ni wọ́n yàn ní fàtiwá tí wọ́n dá o fàtiwá tí wọ́n dá fàtiwá pankẹ́rẹ́ ni o àwọn ìmáàmù Málíkì tó tẹ̀lé gúrùpù àwọn náà dá pètò kan pa o so tẹ́nìkì wà gbé pé àwọn jùmùhórù sọ pé jùmùhórù kankan ò sọ bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí ń bá ní ṣẹwárí Muslim bú anabi wa Muhammad lójú ayé anabi àti sọ kódà Christian asàrùrà ẹ tí ṣe mùsùlùmí ó bú anabi lójú ayé anabi tá anabi sì léegun tó lọ́mọ lẹ́yìn anabi ò pa wọ́n anabi ò pa wọ́n títí Muslim àti kárí kí màá mú ti Christian wà lálẹ́ yìí àti sọ̀rọ̀ ti Christian kan náà ṣáájú ẹmọ́bìnrin mo jẹ́ pé Christian ẹ tí ì ṣe mùsùlùmí àti kà wọ́n rí tipẹ́tipẹ́ but ìmí mo tún fẹ́ mú wá lálẹ́ yìí yìí ta ti kà sẹ́yìn tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé pé háyà Kùránì yìí ó sọ̀kalẹ̀ nígbà tẹ́ pé ó kún ọdún kan tá Ànábì wa Muhammad ó lò nílùú Mọ̀dínà tí kú ó fi dé ó kù bí ọdún kan péré ni háyà yìí sọ̀kalẹ̀ ẹ bá wo àwọn àfáà tán bá fẹ́ sọ̀rọ̀ háyà yìí Ọlọ́run ò fẹ́ ń tà ń ṣe yìí ẹ̀wọ̀n àfẹ́ẹ̀sìn ọmọ kéwúlà wa háyà yìí ni wọ́n fẹ́ kóòtì wípé ẹni bá ti bú ànábì tó bú háyà Kùránì àbú Allah pé ó ti di kèfèrí mo sọ lẹ́ẹ̀kan pé dáùtì ẹ̀ háyà yìí bó ṣe wá wà yìí kò sí jìyà kankan tó gbé kalẹ̀ háyà yìí náà àfáà sáré lọ kóòtì ẹ̀ pé wọ́n ní ẹni tó bá ti sọ pé kíní kankan ó ti di kèfèrí yẹn wọ́n sáré kóòtì háyà yìí wọ́n dẹ̀ mọ̀ sábàbù nùzúlẹ̀ háyà yìí ó kọ́ ọdún kan táwọn Ànábì fẹ́ lò láyé ní suratu Tauba Quran 9 verse 65 àti 66 ogun tí wọ́n ń jà lọ́wọ́ ń gbà náà ogun Gazwatu Tabuk ni Gazwatu Tabuk ìgbà wo ló ṣẹlẹ̀ ó kọ́ ọdún kan táwọn Ànábì ó lò láyé ẹ wo bá Ànábì ṣe ń bá a bọ̀ ẹ wo àtìgbà táwọn Ànábì ti ń bá a bọ̀ ẹ wo wọn ta ti sọ sẹ́yìn ìgbà tó wà nílùú Mọ̀dínà tó jẹ́ ọdún kẹsàn-án lélẹ̀ ìṣẹ̀lẹ̀ ìgbà tó wà ní ọdún keje oní títí Kùwáísírọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ọdún keje fẹ́ kọ́ ti Kùwáísírọ̀ tí mo kà ń jọ ní tó yẹ pé ọmọ mùsùlùmí lòun náà tó takò ànábì public tó disgrace ànábì public Kùwáísírọ̀ tí Umaru sọ pé ẹ mọ̀ pé Umaru mọ òun ò fẹ́ sèé fún ànábì ó ní màá dẹ̀ bẹ́ orí ànábì ní fílẹ̀ o fílẹ̀ rárá ànábì kọ̀ndẹ́mù bẹ́ẹ̀ à ń bẹ lórí ó fílẹ̀ ní public nígbà yẹn ní ọdún keje tánàbí wà nílùú Mọ̀dínà nìyẹn ní ti Kùwáísírọ̀ yẹn o àṣọ ti àsámù àlékà gbogbo yẹn ọ̀pọ̀ lọ́jà ti rẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tó wá di ọdún kẹsàn-án tó kọ ọdún kan tánàbí ó lò láyé ní ogun Gazwatu Tabuk ní eléyìí ṣẹlẹ̀ ní àyà yìí sọ̀kalẹ̀ wọ́n ní kí ló sọ̀kalẹ̀ ńbẹ̀ mo ti kàárí o
bọ̀ kí n sáré fi hàn pé tó àwọn eléyìí tán jẹ́ mùsùlùmí àwọn àfọwọ́ kó tiẹ̀ tán bá sáré kó tiẹ̀ wọn wá ní sọ wàláhì àti gbogbo tí àwọn tí mò ń kà wọn wá ní sọ wípé ẹni tó ìkíní yẹn ṣẹlẹ̀ sí o ànábì ò ṣe kankan fún o wọ́n á sọ bẹ́ẹ̀ wọ́n á kàn sáré lọ bòmíì ni. so ẹni tẹ́ jẹ́ adájọ́ sharia Islam ẹ̀yin lọ́ọ̀yà sharia Islam ẹ̀yin tẹ́ jẹ́ gbá a nídìí conference láàrin wa a nídìí ẹ̀ kápẹ́ ìlú mi ni wọ́n bí àwọn náà lè fẹ́ ṣe gbogbo orúkọ báyìí wọ́n ráyà ti ṣe bóyá ẹ̀rù ikú ní ń bà wọ́n àbí ká má pa wọ́n lóòótọ́ àmọ́ náà tí o ti ní kí yẹn wọ ilẹ̀ Yorùbá kájọ jókòó ka gbogbo ohun tí àwọn àáfàá gbé kalẹ̀ tí ò súná àyà Kùránì Kẹ́ríìm kò sí mbẹ̀ ṣebí ẹ má gbàgbé Sheikh Bin Baz mo kó tiẹ̀ nígbà tí mo wà bíbá ẹni jó ní wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé níbo lè rí wà pé ẹni bá fi ìsìlámù lẹ̀ ẹ pa nínú Kùránì Kẹ́ríìm nígbà bíi tí Sheikh Bin Baz ní tí ó lọ tèmi mo kà fún yín gbogbo ilẹ̀ rẹ̀ ní jó ní àfa àgbà nìyẹn o ṣé ọ̀rọ̀ yẹn jọra wọn ọ̀rọ̀ kèfèrí tán bá ànábì ìjà tọ́lá ìwé òkè tẹ́ bá ti dáwọ́ ogun pẹ̀lú ànábì dúró káwọn ànábì náà stop ogun pẹ̀lú yín. Sheikh Bin Baz ẹ pé wọ́n ṣe jẹ́ àfa àgbà góòdù ni wọ́n ní Saudi o nítorí wọ́n ti sọ abẹ́gẹ́ ni o wọ́n pe Saudi làbára àtúnṣe lè pé ọ̀n tako Bin Baz kọ́ ọ̀hún ẹ̀yẹ mú ẹ̀dẹ̀ mọ́lẹ̀ ó pọ́sibù kírú ẹ̀ wáyé o ó pọ́sibù kírú ẹ̀ wáyé náà so ní ọkọ̀ ọdún kan tánà bí olómọ̀dínà ní ogun gásíwátù tàbùkù yìí ní àyà yìí fi sọ kalẹ̀ tí àwọn kan sọ wọ́n bá fi ń ṣàwàdà láàrin wọn kí ni wọ́n wí kí náà sọ kí wọ́n ní máa rọ̀ àìnà kakùráyì náà àwùlá ẹ̀ èmi ò rí àwọn èèyàn wa yìí àwọn sàábì ànábì yìí àtànábì àwọn yìí mi ò tiẹ̀ rí kankan wọn jẹ́ bákànbákàn ọ̀rọ̀ àgọ̀ ló sọ sí wọn o ọ̀rọ̀ àgọ̀ pátápátá ni wọ́n sọ sí ànábì pé tó àwọn ọ̀lẹ ojú àwọn olóúnjẹ alátẹnujẹ olójú kòkòrò kéèyàn wá fi àwọn sífà yìí kó fi ròyìn ànábì wa Muhammad àtàwọn sàábì rẹ̀ nígbà tó wà ní ogun gáàsì wa. sàábé yìí wọ́n pè ní Awfu bun Malik Awfu ọmọ Malik ó wá gbọ́ yasma'uhum òun ló gbọ́rọ̀ ìgbé àwa náà lè ń bú báyìí ẹ̀sìn bá ànábì náà ó bá gbọ́rọ̀ lọ bá ànábì wa Muhammad. ànábì nítorí lè mọ̀ ń sọ against wa mọ̀ ní àtàyà Kùránì kọlù mọ́rọ̀ àyínẹ́ka Kùránì náà wù láyé yanun as-sahaba ma rasulillahi akizabu alisuna wọ́n ní òpùrọ́ ní gbogbo yín jáde àtànábì yẹn onírọ́ gbogbo yìí ẹ̀wọ̀n tán fi qualify ànábì òpùrọ́ èèyàn àwọn àtàwọn sàábé tí dà ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n ní egun tán lágbára wà á gàbùtù náà àwọn olójú kòkòrò olóúnjẹ òsì alátẹnujẹ tí wọ́n èyó wọ́n á fẹ́ràn oúnjẹ débi pé wà á jìbùnù ìdàlẹ̀kọ́ kódà wọ́n sì lójoojú kínú lọ ogun bá dé sí wọn bí wọ́n ṣe mọ kúlẹ̀ ẹ̀kọ́ kan ní àbí kí wọ́n kà ń lẹ̀ ojo wọ́n ṣàfi oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àbùkù wọ́n fi ń ràpọ̀ ànábì wọ́n fi ń wí ànábì àtàwọn sàábì rẹ̀. kìláàfù hadha kulli innama qala wa innama qala man qala nígbà tán sọ gbogbo eléyìí tán lé ìdè híkà bí ilẹ̀ kọ́ọ̀mà láti mọ fi gbogbo ànábì kan mọ fi wọ́n ṣe yẹ̀yẹ́ ala sabilil mizah wọ́n rí pé ọ̀rọ̀ ànábì àti sàábì náà fi ń ṣàwàdà wa hadha huwa as-sukhuriyya eléyìí tán pè ní yẹ̀yẹ́ òjò bá lọ kan mọ fìyà sí yẹ̀yẹ́ wọ́n bú ànábì wa wọ́n fa ànábì wa sí yẹ̀yẹ́. لأن المزح واللعب لا يكون محل دين الله ولا شرعه ولا رسوله ولا كتبه وقالوا في هذا من استهزأ بشيء فيه القرآن أو الرسول لا
láàyè ẹ̀kúsùdù bíi alukur'an ẹni tí bá ń fi ọ̀rọ̀ alukur'ani tí fi ń sawẹ́wà tí fi ń sàwàdà tí ẹ̀ pé kur'ani sọ̀kalẹ̀ nítorí nǹkan báwọn tánàbí ò sì sọ̀kalẹ̀ nítorí nǹkan báwọn ni. wọ́n wá nígbà tí wọ́n ń sọ wàkọ́lù ibn Umar anabi wa lọ bá wọn ẹ gbọ́ ẹ̀ ń wí báyìí àyà tún sọ̀kalẹ̀ fún anabi wa Muhammad wọ́n wá ní ibn Umar ó wá ní ẹ̀yàn wọn sọ pé anabi kò rí bẹ́ẹ̀ o àwa kàn tiẹ̀ ń orí táwọn sọ yẹn a kàn ń sàǹfin panu tiwa ní jàre kàn fi ọ̀rọ̀ bíbú anabi panu wọ́n fi ń panu anabi àti sàbí wọ́n fọ̀rọ̀ wọn panu pé a kàn fi ń panu anabi wa ní ha ẹ̀ ń fi ọ̀rọ̀ Ọlọ́run panu ẹ̀ ń fi ọ̀rọ̀ anabi panu ọ̀rọ̀ Ọlọ́run rẹ̀ ó wá àyà ẹ̀sẹ̀ wá sọ kalẹ̀ pé Ọlọ́run wá sọ àyà kalẹ̀ fún anabi pé wàlà ìnsà àlítàhún tó bá bèrè lọ́wọ́ anabi layakulunna innama kunna naqudu wa nalhab àwọn kan sọ pé àwa kan tí ẹ fi ń ṣàwàdà fi ṣẹ̀fẹ̀ mọ́ nìyẹn kúl anabi wọ́n sọ fún wọn abillahi wa ayati wa rasulihi kuntum tastahzi'un sọ̀rọ̀ Ọlọ́run sọ̀rọ̀ anabi lẹ́yìn wá fi ń ṣàwàdà nítorí Ọlọ́run la ta'taziru qad kafartum tó yẹ pé ọ̀rọ̀ Ọlọ́run tó ní ọ̀rọ̀ anabi lẹ́fí ń ṣàwàdà lẹ́fí ń wá wẹ́wà á jẹ́ pé ẹ̀ nígbàgbọ́ sọ́lọ́ mọ́nù ni o because ọba tó rán tẹ́lẹ̀ ń sin náà lẹ́tún jẹ́ pé ẹ̀ nígbàgbọ́ sí mọ́nù ni ó ti dàwàdà lọ́dọ̀ yín ọ̀rọ̀ Ọlọ́run ti dàwàdà lọ́dọ̀ yín kò jẹ́ nǹkan kan mọ́ lọ́dọ̀ yín la ta'taziru qad kafartum tó bá rí bẹ́ẹ̀ ẹ ti ṣàìmórí sọ́lọ́ náà nù ẹ ti di kúfúrú nù ẹ ti di kèfèrí nù wàláyé báàdà ìmánìkùn lẹ́yìn ìgbà tẹ́ pé mùsùlùmí ní tẹ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tẹ́lẹ̀ gbàgbọ́ ọ̀rọ̀ ànábì tẹ́lẹ̀ gbàgbọ́ tẹ́ fi jẹ́ mùsùlùmí ni ìyẹn ló wá jẹ́ awẹ́wà lọ́dọ̀ yín lẹ́ fi ń panu lẹ́ sọ pé kìnnì kò jẹ́ nǹkan kan lẹ́ sọ̀sọ́ kùsọ̀ ti báyìí ànábì wa ní kọ́dí kàfàrìtùn ẹ ti di kèfèrí nù ẹ ti ṣàìmórí sọ́dọ̀ Ọlọ́run yín nù kọ́dí kàfàrìtùn ẹ má wo nǹkan bẹ́ẹ̀ ń wo wàláyé bí àyà yìí ṣe sọ̀kalẹ̀ náà yẹn wá sọ pé àwọn ògbà lérò báyẹn ìgbà kan pé àwọn kan tiẹ̀ ń sáwàdà ní. wàkọ́ọ̀lá ibn Umar tó jẹ́ sàbẹ̀ kọ́nà sàbẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lòun wá ń sọ níbẹ̀ pé kàání hanzuru ilayhi muta'alliqan bi nasi'ati naqati rasulillah nígbà tá ànábì wa ń sọ̀rọ̀ yẹn fún wọn pé kìnnì kan ìyẹn náà bá mú okùn ká ní ó mókùn dání bí okùn tán máa ń gbẹ́sẹ̀ gùn láti gun ẹṣin yẹn wọ́n ní àwa kan tiẹ̀ ń ṣàwàdà ní àti ẹ̀gbá lérò báyẹn ànábì àtúntò wájú ń communicate ó kàn sọ pé òun wá ń fún ànábì lẹ́sìn pé àwa kan akànfin sọ̀rọ̀ sọ ní àti àmì ní báyẹn pé gá kan ànábì wa ní ayé àwa sọ̀kalẹ̀ fún ànábì pé kánábì sọ pé kọ́dé kàfárí tún pé ẹ ti di kúfúrú ẹ ti di kèfèrí nìyẹn o ayé àsì sọ̀kalẹ̀ ànábì sì sọ síta yaani anna rasulallah sallallahu alaihi wasallam irtahala bada azil makola bá anabi ṣe wá sọ̀rọ̀ yẹn tán pé tó Ọlọ́run sọ fún mi pé kọ́dí kàfárì túnú anabi ṣẹ̀ṣẹ̀ wá gun ẹṣin rẹ̀ tí a ní ẹnìyẹn fọ́ bó ṣe mú okùn ẹṣin dání anabi ò tiẹ̀ dá wọn ló òun kàn gun ẹṣin tiẹ̀ ní o irtahala bada azil makola bí anabi ṣe lọ nìyẹn anabi fi wọ́n lẹ̀ sí orí kíni o sórí ìdúró ó ti pàṣẹ mẹ́sẹ̀gì tó fẹ́ pàṣẹ pé tó ẹ̀yin o ẹ̀ ṣe mùsùlùmí mọ́ o ẹ ti di kèfèrí ní ọ̀rọ̀ Ọlọ́run òjòjú fún mọ́ ó sì pass message tiẹ̀ wà kọ́ irtahala bada hazil makola bánabi ṣe gun ẹ̀sìn tó lọ ń tiẹ̀ nìyẹn ó sì fún wọn lẹ̀ wà sọ̀rọ̀ àádùn mú sí kámbì náà kódà tó ń ti bí ẹnìkan náà ṣe tún mú okùn ẹ̀sìn yẹn dání igbá kan àwo kan kòkó bá aṣáṣù pé bákan ànábì ò tiẹ̀ dá wọn lóhùn ìzànàzà láti fi ànábì ò tiẹ̀ bá wọn sọ gbólóhùn kan míì mọ́ ó kàn sọ pé tó kọ́dí kàfárì tó ń bàdà ìmánìkùn láyé zidu anábì ò tún wá láyé zidu alámẹ́ qala Allahu jalla wa ala láwù anábì ò tún sọ kankan mí lẹ́yìn yẹn mọ́ kò sọ pé lẹ́yìn ìgbà tó pé tó kọ́dí kàfárì tún anábì ò wá sọ gbólóhùn kan pé ó yá o ẹ̀nà wọn pankẹ́rẹ́ tá a ní ká máa implement pankẹ́rẹ́ anábì ò sọ ẹ̀ mọ̀ pé alátiwà sí ẹ̀ pankẹ́rẹ́ ni mèmí sọ jẹ́ sílẹ̀ rẹ̀ pé bí akẹ́mú pankẹ́rẹ́ kẹnu onítọ̀hún
àbí kẹ́ ní onítọ̀hún kẹ́kẹ́ tì mọ́lé, ànábì ò sọ. Ó kàn ní kọ́rí kàfárì tún, ànábì dẹ̀ gun ràkúnmí ẹ̀ ó dẹ̀ ń gbá tiẹ̀ lọ. Kò ní ẹ nà wọ́n pankẹ́rẹ́, kò ní ẹ bú wọn, kò ní ẹ pa wọ́n, because ànábì ní ọ̀dà kó ní kí wọ́n pa wọ́n ní ibi tí wọ́n wà yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ́ pé Ọlọ́run bá ṣe lófin bẹ́ẹ̀ fún ànábì wa Muhammad. Wàlámi yẹ́kìbal òzìráwò, ànábì sọ tiẹ̀ tán, bẹ́ẹ̀ ni ẹni sọ pé ẹ kò rí bẹ́ẹ̀ wo bá ànábì ṣe bá tiẹ̀ lọ nìyẹn. Ó kú àlìkìyàmọ̀ rẹ̀ níjẹ́bẹ̀, ó kú àlìkìyàmọ̀ rẹ̀ níjẹ́bẹ̀, wọ́n ló mọ̀ bó bá ṣe fẹ́ tún ṣe. Aya yìí náà àfáwà yìí wọ́n dẹ̀ máa kó ti aya yìí, wọ́n dẹ̀ mọ sábàbù nùzúlù yìí pé ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ànábì ò ṣe kankan, kán mú ẹ̀rí wá, mo challenge anybody wọn, kán mú ẹ̀rí wá ńgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àsìbábù nùzúlù tó wà lórí ẹ̀, pé kí lànábì ṣe fún ẹni tó ṣe kíní àwọn evidence tó ń kó tì í, kán mú wá, kí lànábì ṣe fún onítọ̀hún, só pa wọn láṣẹ kán nà wọ́n ni àbí kí wọ́n pa wọ́n, kán mẹ́rin wá. Eléyìí dẹ̀ ló ṣẹlẹ̀, ó kọdún kan tá ànábì ó lò láyé, níbo lànábì tí wàá sọ pé ẹ máa pa wọ́n. Táyà Kùránì sọ̀kalẹ̀ lórí leléyìí. Wàlámi yakiba lánàá ma kánà qasidan fadalla haza al-adam qasidil hakika kul abillahi wa ayati wa rasulihi kuntum. Ṣé ọ̀rọ̀ Ọlọ́run àrọ̀ ànábì náà lè fi ń ṣe àwàdà báyìí? Tẹ́sẹ̀ pé àrígá bùbùtú náà kìnìkan ṣe kìnìkan ṣe kìnìkan. Bá ànábì ṣe bá tiẹ̀ lọ nìyẹn. Nǹkan kan ò ṣẹlẹ̀. Wàláì tàláì káwọn àfáà wa ẹni afọlọ́run bẹ̀ wọ́n níbo ni níbi àyà yìí, sábàbù nùzúlù àyà yìí, ànábì ò dẹ́rùbà, kò ná, kò ṣe kankan, kódà kò ní kó kúnlẹ̀ tó wáyé pé jìyà ni ìjìyà kankan ànábì ò implement ẹ̀ mbẹ́, ànábì ìfilẹ̀ ó sì bá tiẹ̀ lọ, ó gun ẹṣin rẹ̀ lọ ni. Ṣẹ́wárí ní oṣù kẹsàn-án ní ọdún kẹsàn-án ni táwọn ní Mọ̀dínà tó kọ ọdún kan tá ànábì lò láyé, tí mo ní eléyìí ṣẹlẹ̀ sí mùsùlùmí, ìkan tó wá ṣẹlẹ̀ tí n ti mú yẹ̀ wá òun wá fẹ́ wí lálẹ́ yìí, òun náà wá jẹ́ kèfèrí. Ní ọdún kan náà tó kù, kódà kò pọ́dún kan mọ́, kò tún pé ọdún kan mọ́ tá ànábì tí kèfèrí tó ń ṣẹlẹ̀ sí ànábì. Kẹ́lẹ́ wo bí ànábì ṣe ní ìfaradà bọ̀, ní gbogbo àwọn ẹ̀rí ìfaradà tá ànábì níyì látìgbà tá a ti ń kà á. Kẹ́lẹ́ kan wá lè mú ọ̀rọ̀ kan wá pé rọ́jù ló ń àmọ́ bàbá afọ́jú kan tí ò lóko, afọ́jú kan tí ò lóko, bó ṣe wá rí náà mú dágà tó fi wá rí náà dọ́dọ̀ ànábì wa Muhammad. Tó yẹ pé rọ́jù ní àmọ́ yìí náà èèyàn kan náà ló gba wáyé kiri mọ́, òun ni ń bọ̀ bí yíhun kí n tọ́jú yẹn pamọ́. Ní ọdún kẹsàn-án yìí ẹni tí èsè mùsùlùmí náà kódà tún ṣe gudugudu méje yàyà mẹ́fà fún ànábì wa Muhammad. Ànábì ò ṣe kankan fún un. Kí ló ànábì ṣe? Allahu akbar wa innaka la ala. Wọ́n ní rọwà àtọ̀bùrání gbà wá an Abdullahi bun Salam pé látọ̀dọ̀ Abdullahi ọmọ Absalam ọmọ Salam bisanadin rijalu usikọ tó yẹ pé àwọn tó gbà wá kò ní ayé kankan, kò ní ayé kankan lá, kò ní ayé kankan, àwọn tó yẹ pé sikọ́ọ̀tù ni wọ́n, àwọn olóòótọ́ tó dúró dídí kánmúròyìn wá fún wa ni. Kí ni wọ́n sọ? Anna Zaida bun Sa'ana, ẹ̀mú ọ̀rọ̀ ìdání, wọ́n pẹ̀ nìkan ní Zaida ọmọ Sa'ana. Ẹ̀tún mélòó dá, kán gbá rìsáàṣì ń pa ẹni tí mo tún sọ yìí, kí wọ́n gbá rìsáàṣì ẹ̀. Ànábì ó ti kódà kò tọ́dún kan mọ́ tó tún lè nílé tún ṣẹlẹ̀, ẹni tó wá ṣe yìí Yahudi ni kì í ṣe mùsùlùmí. Zaidu ọmọ Sa'ana wàhùwà al-khibrul kabir, ó tún wá jẹ́ píkà pé yẹn ní priest àbí pastor àbí reverend àbí evangelist. Pastor ni reverend àbí evangelist ni, ẹ mọ̀ gbọ́ o. Min ahabari Yahudi, nínú àwọn pastor Yahudi tẹ́ pé gbáǹkọ́ gbé àgbà lòun náà, àgbà ni. Allahu akbar. Ó wá jáde níjọ́ kan kọ́ọ̀là, ó wá ń sọ̀rọ̀ pé ma min shay'in min alamati nubuwati illa wa qad araftuhu fi wajhi Muhammadi hina nazartu ilayhi. Kò sí ma min shay'in min alamati nubuwa, kò sí nínú nǹkan tí àwa máa fi ń dá
ànábì ọlọ́run mọ̀ tá a ti ń wá gbogbo ẹ̀ mo ti rí lára ànábì yìí àmọ́ mi ì tí ì rí àwọn kan méjì mi ì tí ì rí ìlàìf ní hùlá àkọ́kọ́ yẹ́sìbákò ìnímọ̀wó jálù pé ká wò pé bí a ṣe sùúrù ànábì ìmọ̀ ń borí àìmọ̀kan ni tí ń bẹ láàrẹ̀ ó fẹ́ àṣẹ́sà ànábì wò pé ṣe sùúrù ń bẹ lára ànábì. wàsàníyà ó tún ní ẹlẹ́ẹ̀kejì látẹ̀zídù ṣídàtúlìjàlè alẹ́ yìí ìlà ìlmẹ̀ bí èèyàn bá tiẹ̀ wù òmùgọ̀ sáà ànábì gan bí èèyàn tiẹ̀ wù òmùgọ̀ pé ṣídàtúlìjàlè pé wọ́n wá ṣe sáà ànábì ṣé sùúrù ni ó ṣe àbí sùúrù kan látẹ̀zídù ṣídàtúlìjàlè alẹ́ yìí ìlà ìlmẹ̀. wọ́n ní yakulu zaidu bùnú sàánà zaidu ìwà ń bá ọ̀rọ̀ ọbọ̀ ó wá nàrètì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fún wa kẹ́lẹ̀ mọ bí ànábì jẹ́ bó ṣe jẹ́ ní pàtàkì tó pẹ̀lú iṣẹ́ tọ́lọ́run gbé fún tó fi káàkiri gbogbo ayé wọ́n pẹ́ ànábì ó ń pa eléyìí ni bọ́ọ̀ ni islam á ṣe spread. yakulu zaidu bùnú sàánà wọ́n ló sọ báyìí ó ní fakaraja rasulullah sallallahu alaihi wasallam yawman minal ujurat anabi jáde nílé ńjọ́ kan nínú yàrá ó ń jáde bọ́nú yàrá báyìí máa aliyi bun abi talib aliyu ọmọ abu talib ń bẹ pẹ̀lú anabi wa muhammad wa iz bi rajulin minal arab lárúbá arákùnrin kan dé tó jẹ́ lárúbáwá oko ni òun mú narration yẹn wá christian ni eléyìí tó yahudi ni o kì í ṣe mùsùlùmí o ó ní arákùnrin yẹn wá dé látòkò yẹ́kùbalù alànàbí ó dájú ká nàbí ọ̀yà kúùlù ya Rasulullah ó ní ìrẹ̀ ànábì ọlọ́run inna qaumi fi qaryatin bani fulani dakalu fil islam ìlú báyìí báyìí mo ti wá àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n gba islam nínú ìlú tí mo ń wí wàlàkìnáwó dákàlú fil ìsìláàmì tọ́màán àmọ́ wúwọ̀ tán tó wá wọnú islam ni pé wọ́n rò pé táwọn bá ti dénú islam àwọn ò mọ̀ rí jẹ àwọn ò mọ̀ rí mu ayé àwọn ò tún sàn fáwọn. falamma akbarituhum annahum indakalu fil ìsìláàmù àtàhùn rizikuhum rọ́gàdàn èmi sì ni mo ṣe wáàsí mo ti fún wọn ní rò pé tẹ́ bá ti gba islam ẹ má wọrí gbogbo ó yàtọ̀ wàhálà tẹ́rin yóò yàtọ̀ ọlọ́run gbàdúrà yín gbogbo mọ̀ lọ jọ́mjọ́m fún yín ó lóun tó fi ṣe wáàsí bẹ́ẹ̀ fún wọn tẹ́mi wọn fi balẹ̀ pé ó dáwọ́ bá ti jẹ́ mùsùlùmí o ogun kò mọ̀ lọ déédéé o ẹ̀yìn kan bẹ́ẹ̀. falamma ó wá ní wàkọ́dí nazalati bihim al-yawma shiddatun wa qahatun àmọ́ bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí o láti gbà tán ti wọnú islam lẹ́ni tí ń bẹ sọ̀rọ̀ yìí o ṣídà tó ń wà kọ́ọ̀tún àìrí jẹ àìrí mu ilé kókó yìí pọ̀ fún wọn tá à ń wí ànábì ilé kókó yìí pọ̀ fún wọn o ẹ mọ wo nǹkan o ànábì wà after islam ni wàláhì kì í ṣe pé after ẹ̀mí èèyàn kan ó bú mi ó sọ̀rọ̀ sí mi báyìí báwo lè èèyàn ṣe wí ní sólù sínú rọ̀háìtà ìrẹ́ ànábì tó bá wá rí i pé àǹtórísàlẹ̀ ilé yìí bí ṣe yìí tó gí ìṣòhùn pé tó bá rán nǹkan sí wọn bíi jíjẹ múmu ìyẹn máa ràn wọ́n lọ́wọ́ fa alta ya Rasulullah dákùnrin ànábì ṣe pé búrẹ́dì lóní ni gàrí lóní ni lọ́wọ́ fi ránṣẹ́ sí wọn pé kíní yóò tún dákùn ṣe o ànábì wa ni òkè ya Rasulullah wa ni fatafata alhabibul Mustafa ànábì wa Muhammad ó wá wo ẹ̀gbẹ́ ó wẹ̀yìn wò sallallahu alaihi wasallam sọ ibùl kólkòlì azim ànábì ẹgbẹ́ tó ìwà rẹ̀ ló fi ń dáa jù ilà àlíyì ó wá wòye lọ sí ó bá wo àlí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bó ṣe wá wo àlíyù lẹ́gbẹ̀ẹ́ wá sàálà wá bèrè wá àlí pé àlí ìndàná ṣe ń mìnà lìmáì jẹ́ àlí jẹ́ alówó ní àkáǹtì wa ǹjẹ́ ṣówó wà nílẹ̀ fàkọ́ọ̀lá àlí wa ní la wàláì ya Rasulullah làkọ́dí náà fàdà lìmáàlù kúlùhù àti náà gbogbo tán kò sówó kankan lẹ̀ o àlè sọ bẹ́ẹ̀ fà nàbì yakulu zayidu bùn sànà
Zaidu ọmọ sáánà tí ń bẹ ń bí ọ̀rọ̀ yìí ó ní fàdà náà ó tù mí Muhammadi ó nígbà tí mo wá gbọ́ pé àlè sọ pé kò so èmi wá súnmọ́ ànábì fún ara mi ń tèmi mo wá súnmọ́ ó lóun fẹ́ tẹ̀sí ànábì wo ni fàdà náà ó tù mí Muhammad sallallahu alaihi wasallam ó lóun wá súnmọ́ ànábì òun súnmọ́ wà kúlítù làwọn máa sọ fún ànábì pé yá Muhammad rí ànábì altẹ̀bíùní tamara màlúmọ́ fi haiti bani fulani ṣé ọgbà oko lápájá tó wà ń bẹ̀ ń sọ lè ta àwọn èrè tó wà nú ẹ̀ fún mi títí dìgbà kan kí n ra kí n mọ̀ pé bá títí dìgbà báyìí èmi ni màá lò dáa kí n sanwó ẹ̀ fún ẹ kọ́ lè rówó lò fún ẹ̀ tó fẹ́ lówó fún yìí ẹnìyẹn súnmọ́ ó gbé súnmọ́ ànábì bẹ́ẹ̀. àbí òkà tamara màlúmọ̀ yìí láàjálì màlúm láàkín látúnsámì ọ̀rọ̀ yẹn ó gùn ẹ̀ ó wá tún sọ bẹ́ẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì ànábì wa sọ pé mọ̀ sọ pé ọgbà alágbájá mọ́ mo ti gbọ́ ohun tó wí tó bá pé ìyẹn ló bá fẹ́ ni màá sign agreement pẹ̀lú ẹ̀ kó yẹn wá nídìí ẹ̀ inshallah ó lò títí dìgbà kan báyìí wọ́n dẹ̀jọ́ reach agreement ànábì wa gba owó lọ́wọ́ rẹ̀ ànábì wa gbé owó fún ẹni yẹn kó lè fún àwọn tó gba ìsìláàmù yẹn kọ́ mọ́ bá kúrò ní islam láti fi tán ìṣòro tí wọ́n ní kán lọ jẹun kán lọ mu káyé wọ́n lè da ìyẹn wá gbowó lọ ànábì àti àwọn sàábé rẹ̀ bó ṣe di pé àwọn bá dìde níjọ́ kan wọ́n bá ń lọ wọ́n lọ láti lè kírun sí òkú kan là yakulu Zaid ibn Sa'd walamiyamdi gẹ́rọ kọ́líìlì mọ́ ṣe wá ń lọ Zaidu tó yá ànábì lówó tó ń lo ọgbà yìí ó ní walamiyamdi gẹ́rọ kọ́líìlì mínàlè wákìtì yẹn ni pé àsìkò agreement wọn ò tí ì tó ọjọ́ pérése díẹ̀ náà ni agreement náà jí ní pẹ̀lú ànábì kò tí ì pé níjẹ́ bẹ́ẹ̀ so àsìkò díẹ̀ kan rọra lọ ní bí àná ló kówó lẹ̀ bí ọdíjọ́ kejì jọ́ kẹta bó ṣe tún dìde bàbá ànábì ni ó ní fọ̀rọ̀ àìtò Rasulullah òun ará ànábì má Abubakar wà Umaru wà Usmanu Abubakar wà lẹ́yìn ẹ̀ Umaru wà lẹ́yìn ẹ̀ Usmanu wà lẹ́yìn ẹ̀ wà nafaru min ashabi àti àwọn gúrùpù wọ́n wà lẹ́yìn ànábì wa Muhammad sọ́ọ̀lù àlàjànáza ti lè sọ ìbìn láhùn wọ́n kírun sí òkú wọn la òkú kan wàá tà nàbíyà ìgbà yẹn lẹ́ni yìí ní public lẹ́ni yìí wà lọ bá ànábì wa Muhammad ìyẹn Zaid ibn Sa'd yìí wà lè bá ànábì public náà sábẹ́ rẹ̀ kún bẹ́ẹ̀ bákan ìgbà tó dọ́dọ̀ ànábì kí náà ni ó sì wàá tà nàbí yasan wasalam ìlàjì dárin lè yẹ́jìlìsì fìzílì ànábì sì lọ síbi abẹ́ lẹ́gbẹ̀ẹ́ ògiri kan ó jókòó síbi ìbòjì ẹ̀ fàtàràbà mí ni Zaid ibn Sa'd Zaid ọmọ Sa'd yìí tó yá ànábì lówó tó jẹ́ tí èsè mùsùlùmí ó wá súnmọ́ ànábì wà nazara ilayhi bí wájì gẹ̀líìsì bó ṣe wu ànábì níwòkúwò nìyẹn bí wájì gẹ̀líìsì ìwòkúwò ló kọ́kọ́ fi wà ànábì wá àkàzà bíi màjámì ìkọ̀míìsì yìí ló bá paṣọ ànábì pọ̀ báyìí ó bá fi fún ànábì báyìí ló bá ń gba ànábì ló ń mú ànábì ló paṣọ rẹ̀ báyìí ló fi aṣọ fún ànábì báyìí ní gbọ̀ngbà ní gbogbo ayé la ilaha illallah ẹ̀gbọ́n tó ṣe fún ànábì o. wàhálà ibùrù yahudi Rasulullah bó ṣe paṣọ pọ̀ mọ́ ànábì lọ́rùn báyìí tó jákè ànábì báyìí ní wàá mi ànábì báyìí ní wàá ń fa lọ ní kẹ́yìn mọ́ ẹ bá ṣe mọ́ mi ẹ̀ tí ẹ bá fẹ́ jà báyìí ní bá mi lójú gbogbo wọn sábẹ́ Abubakar bẹ́ẹ̀ Umaru àti ẹ̀kẹ́lẹ́ yìí fún yín rí tẹ́lẹ̀ títí kò wáyé sírọ̀ ló ṣe ń public njó ni eléyìí náà ó ṣe public ànábì ẹ tún wá wo eléyìí tó tún jẹ́ tí èsè mùsùlùmí ló paṣọ ànábì pọ̀ ní wàá mi ànábì báyìí ní mi ànábì náà ló mi wàhálà ibùrù al-yahuda Rasulullah izan hanifa ní mímì tó lágbára gan mímì tó lágbára ló mi ànábì jìgìjìgì báyìí wàhùwà yakulu láwù ní bá sì sọ fún ànábì pé adi ma aleika min hakin ayé ànábì ẹ̀tọ́ owó tó wà lọ́wọ́ rẹ̀ bá ń kówó mi bá mẹ́tọ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ kó mẹ́tọ̀ ọ̀dọ̀ rẹ̀ wá ó sàdéhùn fún kò má déhùn sẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó fi yẹn barasa ànábì public o. wàmí dẹ́ni ya Muhammad ó ní wàláhì má alimtukun ya bani Abdul Muttalib ó wá kí ànábì délélé ó ní rí ànábì ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Muttalib báyìí ìlà kọ́ọ̀mù mọ́tìlùhùn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ̀ ìfẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀ mọ̀ fún nídọ́la fọ̀ládọ́túnla fọ́tíkìnìkan yìí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nù ní àti dá yín mọ̀ àti mọ̀ yín fíṣà láti mọ̀ fún ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀ kí ń fún wọn bẹ́ẹ̀ ṣe mọ̀ fún nídọ́la ó sàn yẹ pẹ̀lú ànábì ní gbangba fọ́tọ́fọ́tà ilé yìí Umaru ẹ̀ sì mọ Umaru láti pilẹ̀ rẹ̀ bó ṣe wu ọ̀dọ́ máa yẹn nìyẹn wàá inú wu tadúrù lójú rẹ̀ ń lọ níbọ̀ wàkọ́ ọ̀làláwù ó wá sọ báyìí ya Rasulullah
Umaru wá sọ fún ẹnìyẹn pé yá àdúwàláì ìrí ọ̀tá ọlọ́run yìí, ọ̀tá ọlọ́run ní ìwọ máa yìí, yá àdúwàláì àtàkùlù li rasulillahi sallallahu alayhi wa sallam mà asma, ìwọ ló ń sọ eléyìí sànẹ́bí wa, ìwọ ló ń sọ eléyìí tí ń jáde lẹ́nu ẹ̀ ló ń sọ sànẹ́bí tiwa tí ń gbọ́ báyìí, èmi Umaru náà. Ẹ máa wò kán bẹ̀ wọ́n. Mà asma wàtẹ́fù bi rasulillahi, ọ̀tọ̀ ní tó ń sọ lẹ́nu, wàtẹ́fù bi rasulillahi mà ara, ọtún mi jìgìjìgì báyìí bọ́ ti ń fọ́n tilétilé lọ ń yàkàyàkà rẹ̀, ọtún mi báyìí ha walladhi nafsi biyadihi, mo fi ọba tó ní ẹ̀mí mi búra. Láwùlà hàní akàṣà fọ́ta owó àkàtàbàwò, tí bá ṣe pé bẹ́ẹ̀ mi ń bẹ̀rù bínú ànábì wa Muhammad, ẹ mọ̀ tí wọ́n rú wí o, tí bá ṣe pé bẹ́ẹ̀ mò ń bẹ̀rù bínú ànábì, ládọ̀ráptùrà sákàbì sẹ́ẹ̀fì, oríire ò bá ti mọ ọjọ́ lẹ́lẹ́, mi bá ti bẹ́ orí ẹ̀ sílẹ̀ lẹ̀. Allahu Akbar. Dàtí sọ pé Umaru mọ̀ wípé ànábì ò ní fẹ́, ànábì nínú àìdíà rẹ̀ kò fẹ́. Èèyàn ń bú ànábì kẹwàá gbà kẹ́ni kẹwàá gbé wọ̀ kẹwàá ní kíní kan, ó ní òun mọ̀ pé òun bẹ̀rù ká ànábì má bínú sóhun. Subhanallah sallallahu alayhi wa sallam. Ẹ mọ wú ọ̀rọ̀ ẹ mọ wèsì. Akàṣà fọ́tò àgọ́dọ̀bọ̀ ládọ̀rọ̀pùtùrà sákàbí ẹ̀fì, mo bá ti fi àdá mi yìí bẹ́ orí ẹ̀ lulẹ̀. Haza yakulu Zaid bunu Sa'na, ó ní Zaid ọmọ Sa'na ó tún wá tẹ̀síwájú, ó ní wa ana anzuru ila nabiyyi, ó ní èmi wá ń wo ànábì báyìí sallallahu wa bi nabiyyi yanzuru ilayya, bí mo ṣe ń wo ànábì lànábì náà ń wò mí bí fi sukunin wa wuduhin, àmọ́ ń wò tá ànábì wá ń wò mí bí mo ṣe ń ṣe wàhálà tí ń bu tí ń mi jìgìjì báyìí ní gbangba, ànábì tí wọ́n ń fi kódà kò fojú burúkú wò mí, ó ń fi ojú tó tutù fi sukunin wa wuduhin, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ànábì tó fún gbígbà tí pé ojú rẹ̀ ó ti ẹ̀ lé. Thumma iltafata li Mustafa sallallahu alayhi wa sallam, ànábì wa Muhammad ó ṣẹ̀ṣẹ̀ wá wo ẹ̀yìn wò ila Umar, ó wá wo Umaru, bí Umaru náà ti fẹ́ máa bọ́ra alẹ̀ tó fẹ́ ṣe kí n tó sọ gbọ́ ẹ̀rín wa qala lahu, ó wá sọ báyìí fún Umaru pé ya Umar, èrè Umaru laqad kuntu hana, èmi sáà ni wọ́n bú, èmi sáà ni wọ́n ṣe báyìí sí, èmi sáà ni wọ́n ṣe báyìí fi ilẹ̀ wa huwa fi hajatin ila ghayri za, ìtẹ́ni ní bùkátà sí kọ́ ní ìtàn sí ó bú mi ó ṣe gbá ni wa huwa fi hajatin ila ghayri za, kò ní bùkátà sí ìtú ọ̀fẹ́ mọ́ sí yẹn pé àmúdà ẹ̀wọ́ fi ìyẹn láti pé nídìí ìtú ọ̀fẹ́ gbé wà yẹn, ìyẹn kọ́ lọ́rọ̀ gẹ́gẹ́ bí ànábì ṣe ń tako Umaru àtàwọn nǹkan náà nígbà tán fẹ́ ṣe pati kùwẹ́ sírọ̀ náà àtàwọn ẹ̀mí bẹ́ẹ̀ lọ, ànábì máa ń hànà rẹ̀ ni rárá, because nínú àdámọ̀ ẹ̀bọ́n àti nífẹ̀ẹ́ ànábì tó nínú ìfẹ́ wọn ni ànábì ò sọ fún wọn pé ẹ̀dá bá ti pè láàfà ẹ̀ bá ti pè lọ́gàá wa a máa ń nífẹ̀ẹ́ rẹ̀, àwọn máa ń ṣe anything láti fi ṣe kíni o, láti fi gbà á lẹ̀, láti fi ṣe kíni, but ànábì ó ti rí pé àdámọ̀ tó bá ti já ànábì Ọlọ́run tọ́lọ́run dẹ̀ fi qualify rẹ̀ ó ní pé isibiru wasobiru warobitu watakula la'allakum tuflihun. Àwọn quality tọ́lọ́run ti fi sára ànábì yìí kò sí lára àwọn sàábé ní mọ́ bínú anyhow náà yọ̀dà anyhow, ànábì náà Ọlọ́run fún sára sàábé bẹ́ẹ̀, ọ̀rọ̀ ànábì Ọlọ́run fi sí, Ọlọ́run sọ pé wa laqad kana lakum fi rasulillahi, ara ànábì náà ní àwo wọn ni ká wo ara Umaru, Umaru mọ̀ yàdá wà á fi Umaru ṣe example, ó fi ṣe reference pé Umaru yàdá ní tijọ́ ní ó tún yàdá níbi tijọ́ ní ajá pé kó ká mọ̀ yàdá kiri, bí àdámọ̀ Umaru ṣe rí ni bóun ṣe mọ̀ yàdá nìyẹn, àdámọ̀ àríbá kan náà, so ànábì ò ever permit ẹ̀ bá pé ó bá jẹ́ àlàálì ni àbójẹ́ hádùn ni, gẹ́gẹ́ mọ̀ nǹkan pé hádùn ni ibẹ̀ ni wọ́n ti sọ orí kalẹ̀, àmọ́ kì í ṣe hádùn tó fi rán ànábì kọ́ nìyí o. Ànábì wa sọ fún Umaru pé láà ìyẹn kọ́ o, ya Umaru laqad kana minal wajibi alayk, ìtọ́sẹ̀ ní ìsìn tí mo fẹ́ kọ́ ṣe ń sìn anta amurani bi husnil adai, wọ́n ló bá jẹ́ pé kí n ṣe tó dáa fún màá yìí ní tó yẹ kó tẹnu ẹ jáde nìyẹn, kì í ṣe ìdà bídà tìṣẹ́gbẹ́ kan anta amurani bi husnil adai wa anta amurani bi husnit talab, pé kí n fi tó dáa ju eléyìí lọ kémi fi sẹ̀sán fún, kí n fi dá padà fún ló yẹ kó tẹnu ẹ jáde. Ànábì tí wọ́n ń kọ́ rẹ̀ ti Umaru pé tó yẹ kó ṣe ni kí n ṣe ìdá tó ń fẹ́ sáré yọ yẹn. Ẹ wú ọ̀rọ̀
ó kù sáà táwọn níbi fẹ́ kúrò láyé rèé o ẹ̀wùn táwọn níbi fi lélẹ̀ fún wa kẹ́kẹ́ ní bàbá afọ́jú kan afọ́jú tí ò ríran wọ́n fi ń sẹ̀rí wọ́n parọ́ máa nẹ́bí wa Muhammad gbàtà nẹ́bí wa sọ báyìí wá ní fawakọ́fà Zaid ibn Sana mabuhutan mafuzuan ọ̀rọ̀ tá nẹ́bí tí wọ́n ń sọ tí ń dá Umaru lákẹ́ pé irọ́ o ìyẹn kọ́ la nídìí o báyìí ló yẹ kó tẹnu ẹ jáde báyìí ẹni tí ó fún ànábì lọ́rùn wàkàna mabuhutan mafuzuhan bá wà surprise ẹ tó yẹ kó gbéjà wá tí ò gbéjà wá lẹ́rú bá ń bà ẹ tó yẹ kó sọ̀rọ̀ bínú ò sọ̀rọ̀ bínú lẹ́rú bá ń bà àmọ́ mahazi làkàlàkì sàmìyà lójú gbogbo àwọn nǹkan báyìí subhanallah ànábì yẹn sì wá pa Umaru láyè pé ìrẹ́ Umaru ìtọ́ ṣe ni pé ó yá lọ ó wá sọ fún Umaru pé ìtafàtà àbíbù ìlà Umaru wà kọ́lá ya Umaru kùzù ó yá mú arákùnrin yìí dání ní tí mo fẹ́ kó ṣe ni o wà tí ìyá kọ̀wú owó rẹ̀ tó ní òun fẹ́ gbà padà nì bọ́jú ò tiẹ̀ tí ì pé lè fún lẹ́tọ̀ rẹ̀ ó yá lọ yọnu owó ẹ fún ní ẹ̀tọ́ rẹ̀ ẹ fún lówó tí a yá lọ́wọ́ rẹ̀ ń jò ní Ọlọ́run ló kọ bẹ́ẹ̀ wàzídìwù ìṣìrìnà sọ́ọ̀hán Allahu Akbar kẹtún wá fún ní additional money ẹtún fún ní additional tẹ́bá fún lẹ́tọ̀ọ́ tajọ ní agreement lé lórí yẹn ẹtún wá fún ní 20 kó mọ jẹ́ additional tamari tamari additional tamar àwọn bíi èso ẹ̀bù àwọn kìíní múdù bíi 20 ẹtún bù fún kó mọ jẹ́ additional fún lẹ́yìn ìgbà tí wọ́n dá gbogbo ẹ̀tọ́ rẹ̀ padà tán wọ́n tún wá fún ní àlékún tí ó mọ̀ jẹ́ addition Allahu Akbar ó wá ànábì àti pé jaza amọ̀rọ̀ àwòtàwù kí lè mọ̀ jẹ́ ẹ̀san pé a tún fi san lẹ́san pẹ̀lú tí wọ́n Umaru tún sọ tó fi dẹ́rù bà subhanallah pẹ̀lú tí wọ́n Umaru tún sọ tó tún fi dẹ́rù bà ní àtúnṣe sọ pé kó mọ̀ bínú pé àìsàn apààyàn àbí mo fẹ́ pakọ́ ni ó tún wá gba ládá lórí pẹ́tò mọ́ bínú àìsè apààyàn ó tún wá fún ní 20,000 kún in tó ti fún nígbà tó gbẹ̀tọ́ rẹ̀ tán la ilaha illa anabiwa Muhammad yakulu Zaid ibn Sana fa akaza ní ó nígbà tí ó wá sọ bẹ́ẹ̀ tán tó pa Umaru láṣẹ tán Umaru ẹ̀ ṣe wá mú mi lọ síbi tó yẹ kó mú mi lọ fa akaza ní Umaru bóun kàtọ́ Umaru ọmọ kàtọ́bì wá mú mi lọ bẹ̀ wá àtọ́ ní haki ó wá fún mi lẹ́tọ̀ọ́ mi tí mo fẹ́ gbà wàzádà ní ìṣìrìnà sọ amin tamari ó wá fi another additional 20 tamar tí ànábì ní kó fún mi sọ bí bọ́kẹ́tì 20 tán ní sọ́ọ̀hún 20 rẹ̀ ó tún fi ṣe addition fún mi nígbà tí mo tún gba ojú kìíní yẹn tán ànábì tún ní kó fi pé kí yẹn mọ jẹ́ fakultu láwù nígbà tí ó wá fún mi tán máa wá ní ẹ̀rù wá bọ̀ òun wá ní fakultu láwù máa hàzì yìí sì yáda kí ni àlékún tẹ́físì yìí náà ìrẹ̀ Umaru àlékún additional lílè tẹ́físì náà ó wá ní fakọ́ọ̀lẹ̀ láwo àmọ́ra ní Rasulullah anábì ló pa mí láṣẹ kí n fún ní addition pé kí n fi sí fún ẹ and azidaka hajaza hamaro autuka pé kó mọ jẹ́ pé ẹ̀san pé ọwọ́ ọ̀rọ̀ tí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan tí mo fi dẹ́rù wẹ̀ pé màá bẹ orí ẹ̀ yẹn lànà mi fi ní pé kí n jọ ọkọ mọ́ bínú yẹn la ilaha illallah Muhammad falitafatale hebrew aliyahudi ila Umar pásítọ̀ wa wo Umaru wò dára pé ṣó mọ̀ mí olóhùn mẹ́ẹ̀ kọ́lá ana Zaid ibn Sana èmi ni Zaidu ọmọ Sana kọ́lá Umaru Hebrew Yahudi ṣé pásítọ̀ tán ló wà níbí báyìí ó ní bẹ́ẹ̀ ni èmi ni pásítọ̀ náà ó ní Umaru wa sọ pé kọ́lá náà ilé wa sọ pé bẹ́ẹ̀ ni fàtàfà ilé Umaru yẹ̀ṣẹ̀ wá tún wò dára pé wàkọ́lá fáwọn lẹ́dí àmàlákà àlà àǹtakùlà li Rasulillahi ma qulta wọ́n ló dé tó fún wa ń bó ànábì wà báyìí ẹ wo nǹkan mo rí ẹ̀sán pé wáyé tó fi wá ń sọ̀rọ̀ sáà ànábì wà báyìí lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ tán wàhálà àǹtẹ̀fùwàlà bí Rasulillahi ma fa'alta wo tó tún mí ànábì tó ń gbìmọ̀ ànábì wáyé tó fi ṣe báyìí fún ànábì ọ̀mí jíjì lẹ́ẹ̀kan ṣe báyìí ní pọ́blíkì wáyé tó fi wá ń sọ wáyé tó tún ṣe báyìí fún ànábì wa fakọ́lá Zaid ibn wàláyé ya ibn ọ̀kan ó ní wàláyé rẹ Sanatu wàláyé ya ibn Katob ọmọ Katob mọ́mí ṣe ìmì àlà kò tí nǹkan tí mo fẹ́ wò lára ànábì mo fẹ́ wo sùúrù bí ó ní sùúrù àbí ò ní sùúrù ni
pé nígbà tó wá sọ bẹ́ẹ̀ yẹn wá ní sórí gbogbo tí ànábì ti ṣe yìí mo ṣe láì fi rẹ̀ mo sọ̀rọ̀ sí mo mí jìgìjìgì mo fọ́n ti lé mọ̀lẹ́bí ti mọ̀lẹ́bí pé báyìí báyìí ni wọ́n tán fọyàn tilétilé síbẹ̀síbẹ̀ náà ànábì ò sọ kankan ànábì wá san mí lẹ́san ó tún wá san mí lẹ́san ọ̀rọ̀ tí wọ́n tún sọ sí mi pé ọ̀rọ̀ ṣe kínní ó tún ní kọjọ kí wọ́n bínú mo gbà fún ànábì wa Muhammad wa ashihadu an la ilaha illallah wa ashihadu anna Muhammadan rasulullah pé Zaidu ọmọ sáánà ó ti gbà sílámù nìyẹn látàrí kí ni o látàrí ìwà ànábì wa Muhammad tí Ọlọ́run sọ pé wa innaka la ala kulli azim ìwà ànábì mọ̀ dáa jù yìí tó ṣẹlẹ̀ yìí ànábì ṣetán tí ó fààyè sílẹ̀ ló ṣẹlẹ̀ yìí ẹ̀wọ̀n tá ànábì gbé kalẹ̀ fún wa tá a jogún bá lọ́dọ̀ ànábì wa Muhammad ìyẹn ànábì fi gbèyàn sẹ́sìn ìwọ ìmáàmù Malik wá sọ fún Haruna Rashid pé tá a bá ti ń pa wọ́n ní ó máa jẹ́ kí Islam grow tẹ́ ẹ bá ti ń pa wọ́n Islam tẹ́ ẹ bá pa wọ́n Islam ò lè grow irú grow wo nìyẹn ẹ̀wọ̀n tá ànábì fi grow Islam tó wà nú àkọọ́lẹ̀ ṣé ìmáàmù ní ká tẹ̀lé ìmáàmù Malik ní ká tẹ̀lé àbí ìmáàmù Ibn Taymiyyah àbí ìwà ànábì wa Muhammad ìwà ànábì ni ẹ jẹ́ àwò ẹ mọ̀ wò tán àfààyàn sọ tó bá ti ń gbọ́ ajímọ́ àlìwúlà mọ́wù àwọn náà gbé wá o afuta àwọn nu o ìjìtá àdú àwọn nu o ìtafakọ̀lì wúlà àwọn jòmùhóòrù jàmọ́ ìrà níta bá wò ó lè pé àwọn nu o níta lọ́n fi ròyìn ànábì wọn pé innaka làhálà kólìkìnì azim so àwọn òye táwọn àfáà mú wá àwọn àfáà náà sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn ò dẹ̀ jọ bákan náà ìmáàmù Haruna Rashid ni àtàwọn àfáà táwọn ní Iraq bẹ́ẹ̀ wọn tẹ̀lé fatiwa yẹn fatiwa tí wọ́n dá nígbà náà ni pé wọ́n ní kí wọ́n so onítọ̀hún ní pankẹ́rẹ́ kì í ṣe pé kí wọ́n pa onítọ̀hún kẹ́ni mọ̀ pé tó àgbékalẹ̀ àwọn èèyàn ni tá à ń pè ní kinní yìí kò tún lọ bákan náà àwọn lè ní pankẹ́rẹ́ ni àwọn lè ní nínà ni àwọn lè nígbà ni àwọn lè láwo ni ọlọmọṣẹ́lẹ̀ láti mọ̀ wọn. káwọn sọ pé ní Islam ló wà Islam ò gbé wa o Kùránì ò gbé wa wá pé Kùránì gbé wa ni ànímọ̀ ní diversity of opinion lórí ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun.